A kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ọ̀dẹ̀ ò dùn bí. Ẹ káàárọ̀, ẹ káàsán o. Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ó ti wá ṣẹlẹ̀ o. Agbésùmọ̀mí wọ́n mà tún ti ṣiṣẹ́ láabi o. Kódà lọ́wọ́ yìí, ó yani lẹ́nu gidigidi gan ni. Àṣé last kò sẹ́ni tí agbésùmọ̀mí ò lè gbé. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. Ìròyìn kan rèé o tó jẹ́ pé ó lálẹ́ bí òṣùmàrè. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn àjọ EFCC wọ́n ń lọ sí ìpínlẹ̀ Kwara ni o láti lọ gbé afurasí ọmọ Yahoo kan. Bẹ́ẹ̀ ni, ṣẹ̀wá gbọ́ ibi tó pani lẹ́rìn-ín bẹ̀. Ní ọ̀nà níbi tí wọ́n ti lọ ni a gbọ́ pé àwọn agbésùmọ̀mí dùbú wọn lọ́nà, wọ́n sì jí àwọn EFCC gan gbé. Ó yà yín lẹ́nu. Bẹ́ẹ̀ ni o, wọ́n jí EFCC gbé o. Wọ́n tún gbé ọlọ́dẹ gbọ́lọ́dẹ. Láwọn tó jẹ́ kó bú àwọn agbésùmọ̀mí la tún gbọ́ pé agbésùmọ̀mí kúkú palẹ̀ wọn mọ́ lóòyẹ̀. Ẹ wo, ẹ má jẹ́ àparọ́ tẹ̀ra wa, àfi kóríkó máa ṣọ́ wa ni o. Wọ́n ti wá ní kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kẹ́ mọ́ gbàdúrà fún àwọn tí agbésùmọ̀mí gbé o. Ó pé torí ọ̀nà ni a gbọ́ pé àwọn agbésùmọ̀mí ti dùbú wọn tí wọ́n sì palẹ̀ gbogbo wọn mọ́. Ẹ jọ̀ọ́, ṣé ká sọ pé orí ọmọ tó fẹ́ gbé ní ògbàbọ̀dé ni, àbí ká sọ wípé ẹlẹ́dàá wọn ló fẹ́ larí mọ́ tí agbésùmọ̀mí fi gbé wọn. Ó ga o, kò sí ohun tí ò lè ṣẹlẹ̀ o. Ṣàgbésùmọ̀mí tó pa Brigadier General, ṣé tó ń gbé ọba níbi tí jẹ́ pé wọ́n ń kó odidi ará ìlú níbi bíi màlúù ni wọ́n wá nílé gbé EFCC. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti palẹ̀ EFCC mọ́. Ẹ wo, àwọn agbésùmọ̀mí yóò ṣeré rárá. Ẹ wá gbọ́, lẹ́yìn tí ìròyìn jáde tó balẹ̀ gùdẹ̀ làwọn ará ìlú ní èèyà. Ó dàbí pé olórí ibẹ̀ ní kí agbésùmọ̀mí ó má fi àwọn ará bíi ilẹ̀ o. Kódà àwọn ò fẹ́ gbọ́ pé wọ́n escape. Wọ́n ní kọ́bù wọn so dáadáa o. Bẹ́ẹ̀ ni o, kọ́bù wọn so dáadáa. Ẹ wo, ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kẹ́ ẹ gbọ́ bí àwọn ènìyàn ṣe sọ. Ṣé ká sọ pé inú àwọn ènìyàn dùn ni? Bẹ́ẹ̀ lélẹ̀ ni ó mà dá o. Àbí kọ́ lè mọ ohun tí ará ìlú náà ń dojú kọ. Àbí arrest now. Ẹ fẹ́ lọ múyàn, agbésùmọ̀mí náà dé arrest yín 2G4. Bẹ́ẹ̀ ni o, 2G4 ni o, nítorí wọ́n jọ ń ṣọdẹ ni. Bẹ́ẹ̀ ẹ jẹ́ àgbọ̀ dára. Bẹ́ẹ̀ nìkan ni, please make una check on the agbésùmọ̀mí o. Hope they are okay because I no trust those EFCC. Make dem no go steal their ransom money o. Ṣèbí àwọn àjọ EFCC ló jẹ́ kí wọ́n gbé àwọn agbésùmọ̀mí látàrí owó tí wọ́n ń flaunt lórí ayélujára wọn. Látàrí owó tí agbésùmọ̀mí ní agbéjáde lórí TikTok tí ó mọ gara. Ṣùgbọ́n ṣé ká sọ pé ipá àwọn EFCC gan ò ká wọn mọ́ ni? Bẹ́ẹ̀ tí tó bá dẹ̀ jẹ́ pé èèyàn kan ló náwó kan bí ẹlẹ́dà, kíá agbésùmọ̀mí kíá EFCC á ti kanlẹ̀kùn. Wọ́n á ti sọ pé kó wá ròyìn ibi tó ti rówó, kó wá ròyìn iṣẹ́ tó ń ṣe, kó wá ṣe gbogbo ẹ̀. Now, on their way to go and arrest a suspected Yahoo boy ni agbésùmọ̀mí palẹ̀ wọn mọ́. Okay, e don set. Bẹ́ẹ̀ ni o, ó ti ṣẹlẹ̀ báyìí. Tọ̀dọ̀ agbésùmọ̀mí náà padà palẹ̀ EFCC mọ́. Ẹ wo, ẹ jẹ́ kí n ka àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ lélẹ̀ sọ̀rọ̀. Ó ní ẹ wo, bóyá kọ́kọ́ lọ bẹ ọmọ Yahoo náà wípé kó kúkú fi owó san owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, kó fi san owó ìtanràn fún àwọn agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ ẹ já gbọ́ àtẹ̀jíṣẹ́ eléyìí. Ọ̀káfọ̀ ó ní gbogbo wọn jọ ń pín nínú national moi cake tó lọ lọ́wọ́lọ́wọ́ ni láti fi hàn pé last everybody go chop breakfast. Bẹ́ẹ̀ lélẹ̀ ni agbésùmọ̀mí mú agbésùmọ̀mí ni o, equation balance. Bẹ́ẹ̀ ni wọ́n ní kẹ́ má ṣe ṣèdájọ́ wọn. Ó dàbí pé wọ́n ti pàdé àwọn tó jù wọ́n lọ, so agbésùmọ̀mí mú agbésùmọ̀mí ni. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ Ọlámilékan Azeez aka Panadu kan. Ó ní when the hunter is being hunted
The boy head is strong than what EFCC thought. Ó ní ẹlẹ́dàá ọmọ náà ní ògbàbọdé o pé torí ẹ̀ ni àwọn àjọ EFCC ò ṣe dọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ lílé ni irú nǹkan tó máa ń dùn rè agbésùmọ̀mí wọ́n palẹ̀ EFCC mọ́ lọ́nà níbi tó ti fẹ́ lọ mú. Ẹ̀gbọ́n tí Christopher sọ orin tó bá jẹ́ pé ọmọ yahoo yìí sìn ẹ ti gbébọn bolẹ̀ kẹ́kẹ́ ṣé a fẹ́ sọ pé kò sí ìbọn lọ́wọ́ yín gbà tẹ́ ń lọ ni tó fi wá jẹ́ pé agbésùmọ̀mí palẹ̀ yín mọ́ wẹ́rẹ́wẹ́. Nísìnyí agbésùmọ̀mí jí wọn gbé wọn ò lè yìnbọn wọn ti ẹ̀ lè sórí ìbọn sókè ṣùgbọ́n ẹ jẹ́ kó jára ìlú kí á ní wọ́n mọ̀ gbébọn wọ́n mọ̀ alẹ̀ wọ́n mọ̀ ṣe tó wù wọ́n kí wá lóde tí wọn ò lè kọ́kọ́ fi ìjà pẹ́ta káwọn méjì jọ pòóná kí agbésùmọ̀mí gan kọ́ pa nínú agbésùmọ̀mí. Ṣùgbọ́n ó wá dàbí pé ẹrù tó bẹ lọ́wọ́ agbésùmọ̀mí ó dà pé ó fẹ́ ju títí àwọn EFCC lọ. Ẹ jẹ́ nǹkan tẹ̀jíṣẹ́ Jerry jàre. Jerry ní Ọlọ́run ló mú wọn o wọ́n fẹ́ lọ mú wọn ẹni ẹlẹ́ni ṣé ká sọ pé orí ẹ̀ ní ògbàbọ̀dè. Ẹ̀gbọ́n tí Ebube sọ ó ní e be like say EFCC people no dey lis ten to news. Ṣé àsìkò tó jẹ́ kó máa lọ sí ọ̀nà tó jìn rè. Anyway good luck to them o àbí à ń sọ pé ìlú ò dá ẹ̀yin tún ti ọ̀dọ̀ yín lọ sí odidi Kwara ẹ fẹ́ lọ mú èèyàn tá a dẹ̀ mọ̀ bí Kwara ṣe ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ ìbéèrè tí àwọn ará ìlú ń béèrè ni pé ṣé EFCC ò gbébọn dání ni tó fi jẹ́ pé wọ́n kàn mú wọn ṣíkún láì ṣàrá ìlú. Wọ́n mú wọn ṣíkún láì ṣe ẹ̀dìyẹ tó bá yá agbésùmọ̀mí máa pé ẹ jọ̀ọ́ ṣé ìjọba alágbésùmọ̀mí máa pè pé kó wá sanwó ránsọ̀mù àwọn EFCC tí wọ́n jí gbé ni tó dàbí pé ó ti ní lẹ́tìkẹ́ báyìí. Àkékéké ayányányán a ní ẹpín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ síbẹ̀ ẹni rọ́ ẹni wọ́n Nàìjíríà ni ara wọn Nàìjíríà náà rí o wọ́n ti padà palẹ̀ àwọn EFCC mọ́ ṣẹ́ẹ̀rì ẹ̀mọ̀ pé wọ́n ti sọ́nà tẹ́lẹ̀ rí pé àwọn yóò palẹ̀ àwọn ọ̀gá mọ́ kódà àwọn ọ̀tọ̀pọ̀pọ̀ ìlú wọ́n ti gbọ́ba wọ́n ti gbé sójà now EFCC ló tún kàn. Ẹ má dẹ̀ gbàgbé pé wọ́n ti wọ custom office kí ló tún kù EFCC lọ síwèé ìrántí kan. Tó wà nírí jù báyìí lọ a máa bẹ ọ̀bẹ ẹni gbèsù ẹ bá wa like àtẹ́lẹsẹ̀ bí ẹni bẹ̀rẹ̀ wò ẹ share gbogbo ẹni tó wá láò ní dé ẹ subscribe ó mà láà ní dé bá ẹ bó kó lọ fàáfà la fi sọ pé God bless Yorùbá nation Ọlọ́run àbùkún lè dé wa ó dàbọ̀.